ọmọ yẹn wọ́n sáàkì ó tó bẹ́ẹ̀. Wẹ̀ ó tiẹ̀ ní pé ó kàn ní sáàkì ó máa fún wọn lẹ́tà ní. Mo máa bá ọ draft lẹ́tà, ó ń bọ́ lọ́ máa submit lẹ́tà. Tíma. Ó ti dàbí àjọ bá mi gbé kínní nǹkan sísítẹ́ẹ̀mù tó ń jọ mo kàn fẹ́ sọ kínní kan fún ọ. Àtọjọ́ yìí iṣẹ́ ni bí aago. Kí ló dé? Ó mọ̀ pé ó dangerous náà. Àwọn ọmọ báyìí nìsín ọ̀dọ́ tó máa kú ní school wọ́n lọ kí ló dé kí ló ṣẹlẹ̀? Kẹ́tí mo kàn ní kí wọ́n sọ fún mi. Àwọn ọmọ wa sọ wípé àwọn ò rí nǹkan ṣe nàbáwọn ò jẹjẹ nàbáwọn mo ṣáà ti set gbogbo ẹ̀. O ṣe nǹkan tí mo kàn ní kí wọ́n sọ fún ọ ni wípé bẹ́ẹ̀ kó o bá mi fi tọ̀wọ̀tọ̀wọ̀ kó o fi treat iṣẹ́ kó o fi lẹ́tà kó o fún ọ̀gá ẹ̀ pé o ò ṣiṣẹ́ mọ́ o kó gbájúlé kó wà nínú ilé kó má ṣiṣẹ́ mọ́ mi sá sọ pé jíjẹ Ọlọ́run ló bá wa ṣe o ṣiṣẹ́ mọ́. Tí màmú ń bá ọ sọ̀rọ̀ ló sọ pé o ṣiṣẹ́ mọ́. Kí ló ṣẹlẹ̀ náà ìbá fojú? O ṣiṣẹ́ mọ́. Kí ló ṣẹlẹ̀ kí ló tó fi ń ní mi lára kí ló ṣẹlẹ̀ tó pé mo fi mi ìgbókè pé dúró mi ọ̀dà mò ń dẹ̀ pé mo fẹ́ máa ọ̀rọ̀ tó sọ yẹn mo ṣe mi ìgbókè tó fẹ́ dáadáa torí pé mi ò understand ṣé títí ẹgbẹ́ mo rí gan ni o wà mo ṣe bí o ṣiṣẹ́ tiẹ̀. Mo ṣe tèmi kí ló dé wípé tó bá dé lálẹ́ àárọ̀ sísítẹ́ẹ̀mù alẹ́ kí ló dé? O máa fi iṣẹ́ ìkàlẹ̀ ni o. O máa fi iṣẹ́ ìkàlẹ̀. Mo ló máa fi mo máa lọ síbi iṣẹ́. Mo máa lọ síbi àwọn mo máa lọ síbi. O tó bẹ́ẹ̀. Mi ò tó bẹ́ẹ̀. Ọmọ yẹn wọ́n sáàkì o tó bẹ́ẹ̀. Wẹ̀ ó tiẹ̀ ní pé ó kàn ní sáàkì ó máa fún wọn lẹ́tà ní. Mo máa bá ọ draft lẹ́tà ó ń bọ́ lọ́ máa submit lẹ́tà. O máa kún iṣẹ́ yẹn. O máa kún iṣẹ́ yẹn. Mi ò kúrò bẹ́ẹ̀. Mi ò kúrò bẹ́ẹ̀ wo iṣẹ́ yìí máa ṣe màá dẹ̀ fi jẹun kò sí kan tó lè ṣe sí. Tó sì gbọ́ dà bọ̀ nìyẹn.